Ẹ kọ́kọ́ moisturize lips mi. Mo love ẹ̀yin followers mi àtẹ̀yin fans mi. Ẹ jẹ́ ká gbọ́ ọmọjogun wèrè torí mo fẹ́ fún ẹ lésì ọ̀rọ̀ ẹ lórí cyber yìí ìyálà yẹ ìràwá jẹ Lizzy ó ní jèrè. Ṣé sábọ̀dù rere kù? Bẹ́ẹ̀ni. Jókòó Tadé tí àkọ́bí ọmọ ẹ bí first ọmọ tọmọ ò ní bàbá. Ṣé Jókòó Tadé nífẹ̀ẹ́? Lizzy ó ti ṣí èrè bó ṣe dárúkọ mi yẹn ogun ló máa pa ẹ́. Lizzy jẹ́ moisturize lips mi torí tí n bá fẹ́ fúnyàn ní àwọn ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ yẹn máa ń jẹ́ kí lips mi wà very luscious. Lizzy olórí burúkú ara ẹ̀ tó jẹ́ wípé gbogbo ọjọ́ ayé ẹ̀ kò kọ̀ wà online kó máa kígbe kó máa fẹ̀ fún jọ nítorí Ọlọ́run ṣebí láti olórí burúkú ọkọ ẹ̀ oníyàwó 5 tó jí gbà òun náà ló fọmọ mi lóyún tí ó gbà olórí burúkú láti Làwálì ọkọ ẹ̀ òun ni bàbá ọmọ mi òun ló lórí burúkú tí ó gbà torí ẹ̀ lọ́mọ mi ò ṣe ní bàbá toró lórí burúkú láti tó jẹ́ ọkọ ẹ̀ olórí burúkú ẹ̀ òkú ẹ̀ ó fi ń kàn káàkiri ni bá mi sọ fún olórí burúkú láti kó wá gba ọmọ àlè ẹ̀ because báwo ló ṣe mọ̀ because ìwọ nìkan náà ló mọ̀ so láti ti sọ fún ẹ sọ fún lórí burúkú láti irresponsible man tó fẹ́ yàwó 5 tó bímọ 10 tí ò tọ́jú wọn ó ti tún kọ eléyìí sí mi lọ́wọ́ ọmọdé 11 olórí burúkú láti olóṣì nígbà tó ń ṣe iron condemn ló owó dé onírin ló ti ń tẹ̀lé ọmọ mi kiri tí ò jẹ́ kó sinmi lẹ́yìn ìgbà tó fẹ́ tán tó lórí burúkú ẹ̀ gbà lẹ́gà bẹ́ẹ̀ náà ló tún tọ ọmọ títí kò sí kan tí ò sọ fọmọ tán ó ní wèrè ní ẹ ẹni àìjírí ẹni àìjíkò ní ẹ wípé ọmọ mi lòun nífẹ̀ẹ́ wípé ọmọ mi gangan nífẹ̀ẹ́ ayé òun ló bímọ sí tó lórí burúkú ẹ̀ wá torí bó ṣe kọ gbogbo àwọn ọmọ ẹ̀ lẹ́nìyẹn àdẹ̀ tún lè kó lè wá bá ẹ torí ẹ̀ la ṣe ṣèkó mọ fúnra wa torí gbogbo àwọn ọmọ tí láti bí ìwọ ló ń dáṣọ sí wọn lọ́rùn ìwọ ló ń ra sẹ́nétọ̀ wíẹ̀ tó ń rán fún wọn tó bá ti rọ̀pá 4 wàá rán fún wọn ìwọ ló máa lọ kàtàǹgbà lọ ṣàbàtà láti ìwọ ló ń kówó sí lápò ìwọ ló ń ra bàtà fún ìwọ ló ń dáṣọ sí lọ́rùn kí n tún gbọ́ ọmọ mi wá kí n tún wá gbé sí ẹ lọ́rùn ṣó mọ̀ wípé bùkátà dìran fún ẹ olórí burúkú ẹ torí ẹ ló ṣe nísinmi ó ń complain níjọ́ kan pé gbogbo nǹkan tó bá ti ṣe ìwì wọ́n dànù báwo ló ṣe fẹ́ lákòjọ Lizzy gbogbo àwọn ọmọ tí láti bí kó tó fẹ́ ọmọ bíi 10 àkàtà ẹ lọ́wọ́ ìwọ ló ń bọ́ wọn ló ń bọ́ bàbá ló ń bọ́ ìyá ló ń bọ́ àwọn ìyàwó 4 tó kù minus Fọlá tó yẹn ti já pamọ́ ẹ lọ́wọ́ tí ò jẹ́ kó róhun mú fẹ́rú o tún wá fẹ́ mélèé mọ́ olórí burúkú ni ẹni ṣé agboolé mú wọn lẹ́rú òkè wàá máa fi bàbá aṣọ ọmọ wàá máa fi bàbá wọn ṣẹrú o tún lo gbogbo àwọn ọmọ o tún fi ṣẹrú ìdílé ẹrú dìran ni wọn ilé ti wá ọmọ bá níwá àwọn ò kì í ṣẹrú kò dẹ̀ sọ́mọ àlè nínú wọn wá gbogbo ọmọ lè wọ ọmọ kọ ni torí pé ọmọ olùṣe sí iná òtánwó làwà lọ bèrè fámìlì tàwa àwọn ò ń ṣe olórí burúkú ìyá ẹ̀ tó kú sílé àlàpà Lizzy wo ò níyà ò ní bàbá mo ní kó fi tó agboolé ìyá ẹ̀ fún ẹ olórí burúkú ọmọjogun wèrè níyà tiẹ̀ wèrè aṣagolo ṣarọ́bà orí àtàn níyà tiẹ̀ ti ń jẹ ló ti ń mu ló ti ń sùn tó ti wọ ìyá ẹ̀ ń ṣalẹ̀ jẹ lórí àkìtàn ni ìyá tiwa bàbá tiwa ọmọ níbi níran lèmi ọmọ níbi níran lèmi ọmọ lé olùṣe sí lèmi tó bá gbé ọmọ ẹ pé alárò ọmọ Ògùn mọdẹdẹ fámìlì tèmi ní orúkọ ọba ló ń jẹ nílé wa àwọn oṣù ọmọ ẹrú sórí láti àtàwọn ọ̀run ẹ̀ lẹ́rú torí ẹ̀ lọ́ ṣe ń sigbà bàbá sigbà lọ́dọ̀ ẹ̀ àwọn ọmọ sigbà lọ́dọ̀ ẹ̀ gbogbo wọn ẹrú ni wọ́n agboolé mú wọn lẹ́rú lọ́ ti wá nídìílé ti wá àwọn ò ń ṣe ẹrú kẹ́rú abilala lẹ́nu àwa dúró ni látijọ́ yìí mo dákẹ́ mi ò sọ̀rọ̀ olórí burúkú láti tó wà irresponsible òun náà ló fọmọ mi lóyún tí ó gbà kí la fẹ́ ṣe báyìí torójoojúmọ́ ló ń sunkún ọmọ mi kò ní bàbá láti ọkú ẹ láti Làwálì ọkọ ẹ ló fún lóyún kó wá ṣe DNA kó lè tọ́jú ẹ bó tiẹ̀ ṣe DNA olórí burúkú ẹ bó ò kówó fún kò lè tọ́jú ọmọ bó ò raṣọ fún kò lè raṣọ bó ò fún lóúnjẹ kò lè jẹun bó ò tọ́jú ẹ kò lè ṣe olórí burúkú ni ó kàn wáyé bí aláìsí kọkùnrin wà kó kàn máa bímọ bí eku ẹ̀dá irresponsible useless man ó kàn wà ní kò kàn wúlò fún nǹkan kan ní olórí burúkú ẹ̀ bó ṣe dá ọmọ sáwọn ìyá onímọ̀ ẹ̀mẹ́ títí táwọn èèyàn tọ́jú ọmọ tó rí fẹ́ẹ́ pa
tó dá ọmọ fún yàrá ṣídá tí gbogbo wọn yàn lè mọ lára tí tẹ́nàntì tó wá ń dọ́ àwọn ìyàwó ẹ̀ mọ́lé tí wèrè wọlé ọkọ bá ń gẹ́ tí ń dáyán tí wèrè wọlé tó rọ́kùnrin lórí ìyàwó ẹ̀ tí ò lè sọ̀rọ̀ if a man is irresponsible tí ò bá tọ́jú ìyàwó débò àdó bàbá ẹlẹ́ran ló ń dó ìyàwó ẹ̀ torí káwọn ọmọ lè jẹun àwọn ìyàwó tó bímọ fún kíwọ́ tó he àwọn bàbá ẹlẹ́ran ló ń do lódò ẹran àwọn ìyàwó ẹ̀ wọ́n ń dó wọn kiri ni because kò wà responsible bí ọkọ torí ẹ̀ ni ó ṣe wá bá tiẹ̀ tọkùnrin bá ti wà tó bá ti yọ ìjìgólò kò sí obìnrin tí ò níyàn láàyò normal ṣó yẹ kọkùnrin fẹ́rù wọ yìí ìwọ dìgbòlu wíṣkì wèrè ọkùnrin tó bá tó ó yẹ kó lè sọ fún ẹ wípé orí burúkú ló ń ṣe bọ torí pé òun bọ kò lè bẹ́ẹ̀ sọ ìwọ lọkọ òun níyàwó ìwọ ló gbé sílé tí Muniru rà fún ẹ ilé tó wà tó fi ń ṣakọ Muniru ló rà fún ẹ Muniru ti wá sọ̀n láì ó ti wá sọ fún ẹ pé òun fẹ́ fẹ́ nígbà tóun fẹ́ fẹ́ ló òun adé yẹn fún ẹ nígbà tẹ̀dẹ̀ fẹ́ jọ lọ ó blackmail òun ìwọ gangan ni blackmailer náà fídíò wà tí Muniru fi sọ pé ìwọ gangan ló blackmail òun tó sọ wípé tó lọ rìkọ́ọ̀dù òun ibi tóun ti tó náà máa gbé sáyé tọ́rọ̀ yẹn fi dórí Gistlover ìwọ gan ni blackmailer ìwọ gan ló máa ń dùpọ̀ àwọn èèyàn oríṣiríṣi ló wà nílé ayé ẹ̀ so èmi ò wá mọ̀ wàhálà olórí burúkú là tí ò gbọ́mọ lọ́wọ́ mi kí ló fẹ́ kí n ṣe kí n tún gbọ́mọ ọmọ mi fún ẹ tọ́lọ̀ jàjà fún mi ó mọ̀ wípé ọmọ ẹni èrè ni kí tún wá gbé fún olórí burúkú kó lo kádàrá bó ṣe lo kádàrá àwọn ọmọ láti tó sọ wọn dẹrú tó jẹ́ pé olórí burúkú àwọn ìyá wọn náà àwọn olórí burúkú tó bímọ tó jẹ́ kó máa ṣe ẹrú lábẹ́ ẹ̀ ọkọ mi á fẹ́ yàwó sí ọmọ mi á lọ ṣe ó fẹ́ ẹjọ́ fẹ́ ṣòfò ni but torí ìjẹkújẹ táwọn èèyàn bá ti wà tó jẹ́ pé wọ́n wà useful ilé ayé wọn gan ò dúró déédéé kí ló dé tí wọ́n ò ní fọmọ ṣẹrú lábẹ́ olórí burúkú so tó bá jẹ́ pé o fẹ́ ọkọ tó wà responsible tí ó bá ṣe wípé Látìlà wà lè wà responsible ni òun ló fọmọ mi lóyún ìwọ ló béèrè ó náà mọ̀ mi ò ní bàbá tó yẹ mo ṣe kọ́kọ́ play ẹ̀ kò gbọ́ Látìlà wà lè ọkọ ẹ̀ tó fẹ́ ló fọmọ mi lóyún òun ni o mi ò fẹ́ sọ ọ̀rọ̀ yìí síta látijọ́ yìí àmọ́ bó ṣe wá ń pariwo yìí ni mo ṣe ní kí n sọ fún ẹ Láti ló fún lóyún sọ fún pé kó wá gbọ́mọ ẹ̀ bí ò bá dẹ̀ gbọ́mọ ẹ̀ kò nídìí kó fi sílẹ̀ àmọ́ tó bá jẹ́ pariwo tó ń pa yìí ló máa fún wa jẹ́ wípé ẹ rò pé a ní gbọ́mọ wa kò sí wèrè nínú ìrun wa ẹ má wá fi gángan ẹ má fẹ́ wèrè nínú ìrun wa because bí o ṣe ń pariwo mi ò mọ bó ṣe fíù lára ẹ wípé mi ò sọ̀rọ̀ yẹn bóyá mo fi pé tí bá sọ lẹ́nìí Láti á lè jẹ́wọ́ fún ẹ Láti á jẹ́wọ́ fún ẹ òun ló lórí burúkú useless father o òun ló lórí burúkú o tí ò gbọ́mọ o tó kọmọ sí mi lọ́rùn àbí tí Láti bá ti wá gbọ́mọ tó ti ṣe nígbà tó tiẹ̀ lè fún níwó tó lè fún lówó èmi ni mo ṣe kó mọ̀ àbí so wáyé tó fi wá ní ẹ lára olórí burúkú Láti kò rẹ́rù ọmọ kò ra kankan kò ṣe kankan ó kọ̀dà gbogbo ẹ̀ sí mi láyà ni gbogbo ọmọ Nàìjíríà bá mi pé Látìlà Wálé olórí burúkú ọkọ Lizzy Anjorin tó ní ọmọ mi ò ní bàbá kó wá gba ọmọ lọ́wọ́ mi because òun ló ń wá bàbá fún ọmọ mi so Láti olórí burúkú irresponsible man tí ò tọ́jú àwọn ọmọ ó ti tún kọ ọmọ kan sí mi lọ́wọ́ o kẹ́ni kó wá gbé ọmọ ẹ̀ so that ìyàwó ayé sunkún ayé gbólójoojúmọ́ o mi ò mọ̀ nǹkan tí mo gbà lọ́wọ́ ẹ̀ o mi mọ̀ bóyá owó mílíkì ni mo gbà àbówó fúùdù àbówó pampasì o olórí burúkú ọmọ abirùn tó yìí gbé dání kò tí ì mọ bó ṣe máa ṣe yẹn o ìyẹn tó jẹ́ wípé ọmọ kékeré tí wèrè ti wà lórí ẹ̀ tó yẹ kó lọ so wọ́n dẹ̀ ná ọmọ ọdún mẹ́jọ ò máa gbọ́dọ̀ yàwé ọmọ ọdún márùn-ún lélẹ́yìn sí wọ́n àti yàwó rè ńgbà tẹ ẹ̀yin ọkùnrin ẹ ṣáà máa wọ́ọ̀tì àwọn obìnrin tẹ bá máa fẹ́ tí wèrè bá ti wà nínú ìrun wọn ọmọ yín máa nínú látìkì wèrè lọmọ tó gbé dání because wèrè tó wà lára ẹ ló wà so ìyẹn mo rò pé yẹn máa tó ẹran because o ò lè ní disable ọmọ o ò lè bí bẹ́sàì kó tún máa disturb àgbáyé báyìí ṣé ìyẹn tó ń ran gbogbo àwọn ọmọ tó ń fún lóúnjẹ ṣé kò tó ní báwo ló ṣe fẹ́ lákòjọ ó wá kanra mọ́ wa monetization náà ló ṣe sunkún pẹ̀lẹ́ àwọn ò wọ́rì o àmọ́jọ́ tí Láti bá dé tó bá náà fẹ́ wá gbé ọmọ àlè ẹ̀ tó wà lọ́wọ́ mi kó wá san gbogbo owó tá a ti ná àbí kó dẹ̀ mú rìsíìtì wá gbogbo bó bá ṣe san so àmọ́ bá ṣe máa so wọ́n pọ̀ ayọ̀lẹ́gà wèrè tó fi sí ẹ lọ́wọ́ àfi sọ́wọ́ ọmọ mi ní gbogbo ẹ bá lọ àmọ́ tí bẹ́ẹ̀ ṣọwọ́n pọ́bìnrin nìwọ bí ọkùnrin lọ́mọ mi bí
tó ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ nǹkan tí arábìnrin tó wà nínú fídíò yìí tí gbogbo wa mọ̀ sí Jókòó Tádé tí ó sọ nípa Lizzy Anjorin àti ọkọ rẹ̀. Ẹ̀yin èèyàn wa ó dàbọ̀. kò ju bẹ́ẹ̀ lọ láti dẹ̀ ti sọ pé òun máa lé ẹ ńlé mo ní kí n sọ fún ẹ ní.